Àgbàlá Ọládùn ó kún fún oyin. Àgbàlá Ọládùn ó kún fún oyin. Àgbàlá Ọládùn ó kún fún oyin. Ilé Bákàrè dùn adùn oyin. Ilé Bákàrè dùn adùn oyin. Ilé Bákàrè dùn adùn oyin. Adéjọkẹ́ máa gbọ́ o, aya Abdulateef mò ń ké sí lọ́wọ́ o, aya wọn nílùú Ọ̀wọ̀ Èkìtì, ìyá Mariam ìyá Abdulrasheed ọmọ wọn nílùú Ìkirè. Wọn ò pè ọ́ fún kú, wọn ò sì pè ọ́ fárùn o, mo fẹ́ kí ọ délé bàbá rẹ̀. Ìwọ lọmọ wọn nílùú Ìkirè, ọmọ ewu ni wìnrin, ọmọ adálẹ́gbin wúrà, ìwọ lọmọ adálẹ́gbin ṣú gángan, ìwọ lọmọ ewu filé hàn mí o, ìwọ lọmọ ewu fọ̀nà mi, ọmọ ewu kì í kò jẹ́ fàbújẹ́ ilé Ìkirè hàn ni, ọmọ àkànkún ilé, ìwọ lọmọ àkànkún ọ̀nà Èjìgbò, ọ̀kànkún olókun kò sí. Ìwọ lọmọ asákú máa wo máa ròyìn, ọmọ ọ̀kànkún máa wo máa ròyìn, ọmọ gbìnrin ní yèyé aró, ọmọ olórìṣà kò jẹ kan, èyí tá a mọ ohun méjì ṣẹbọ lọ́jọ́ gbogbo, ọmọ onígbórúurú tájòjì ò gbọ́dọ̀ wọ̀, àjòjì kájòjì tó bá wọbẹ̀ yóò dẹni ẹbọ, àjòjì wéréwéré ọ̀nà Ìkirè, èyí tí ń pa ní ìsíjú èjì lọ. Adéjọkẹ́ ó mọ bẹ́ẹ̀ ní ọbẹ̀ nígbèṣù, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣeré ṣe, lásìkò tó ń jẹ ọmọ bá wá jìnnà o, ẹni ẹlẹ́ni ò ní jẹun rẹ̀, ìwọ tó ṣẹ́gun sí ló máa jẹ́ lágbára Elédùmarè ọba mi àgbà. Mo súnmọ́ láṣà bí ohun Elédùmarè òun la kébì tí ń ké, happy birthday lélẹ́yìn bóun sọ. Àgbàlá Ọládùn ó kún fún oyin. Àgbàlá Ọládùn ó kún fún oyin. Àgbàlá Ọládùn ó kún fún oyin. Ilé Bákàrè dùn adùn oyin. Ilé Bákàrè dùn adùn oyin. Ilé Bákàrè dùn adùn oyin.